májèlé ni wọ́n fún Destiny Boy jẹ kò kú sílé babaláwo. Báwo gan ni ọ̀rọ̀ náà ṣe jẹ́ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Láti ìgbà tí ikú akọrin fújì Afeez Adésínà tí ọ̀pọ̀ mọ̀ sí Destiny Boy ti gbòde lọ́jọ́ àìkú ni onírúurú awuyewuye tí ń jáde lórí ohun tó ṣokùnfà ikú rẹ̀. Bí àwọn kan ṣe ń sọ pé ilé babaláwo kan ni akọrin náà kú sí ni àwọn míì sọ pé ilé ìwòsàn kan ni ó kú sí. Àmọ́ ẹ̀gbọ́n ọ̀dọ́mọkùnrin náà ti wá jáde sọ̀rọ̀ lórí ohun tó ṣokùnfà ikú Destiny Boy nínú fídíò kan tí obìnrin náà gbé sórí ayélujára níbi tó ti ń sunkún sọ pé àwọn nǹkan táwọn èèyàn ń sọ nípa àbúrò òun náà kì í ṣe òótọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé kiri. Ó ní àbúrò òun kò kú sílé babaláwo gẹ́gẹ́ bí ìròyìn tó gba orí ayélujára. Bákan náà ló ní kò lè ṣe oògùn owó gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó ń tàn lórí ayélujára. Ó fẹ̀sùn kàn pé àwọn kan ló fún àbúrò òun ní májèlé jẹ àmọ́ kò dárúkọ àwọn tó fún Destiny Boy ní májèlé jẹ. Ẹ̀rọ ìkúnlẹ̀ abiyamọ nínú gbogbo nǹkan tí ẹ̀ ń sọ. Afeez kéré sí ohun tí ẹ̀ ń sọ yìí o. Kò ṣoògùn owó, kò kú sílé babaláwo, bẹ́ẹ̀ ni kò sẹ́sùn owó. Nínú fídíò kan lórí ayélujára, Saida Adésínà tí í ṣe ìyá olóògbé Destiny Boy sọ̀rọ̀ tó tako ohun tí àwọn èèyàn ń gbé kiri. Ìyá Destiny Boy ṣàlàyé nínú fídíò náà pé Destiny Boy lọ sinmi ní ìgbà tó bí àkọ́bí ẹ̀ ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn ni wàhálà yẹn bẹ̀rẹ̀. Ọba Ìdù ló ní kó wá gba ẹran ìkómọ níbi tí òun àti bàbá rẹ̀ ti ń lọ ló ti diwọ́ mọ́rí tó dẹ̀ ṣubú bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ogun ooru tó máa ń ṣe wọ́n bíi wárápá ló ń ṣe Destiny Boy. A kàn máa ń bò nítorí gbajúmọ̀ tó jẹ́ ni. Ọba Ìdù dẹ̀ fẹ́ràn rẹ̀ bí ọmọ ni. Òun ló máa ń bá wa tọ́jú ẹ̀ nítorí àìsàn yìí. Ìyá Destiny Boy tẹ̀síwájú pé àìsàn náà ló ṣe ọmọ òun tó fi wà nílé Ọba Ìdù tó ń tọ́jú rẹ̀. Ó ní Ọba Ìdù fún un ní ẹ̀rọ nígbà tí kò yàtọ̀ ni wọ́n gbé lọ sí ọsibítù náà ló ní Destiny Boy kú sí kì í ṣe ilé babaláwo. Ìsọkúsọ tí àwọn ọmọ Nàìjíríà ń sọ kiri yẹn mo máa tan ìmọ́lẹ̀ sí i. Ọmọ mi kò kú sílé babaláwo, wọ́n gbé lọ sí ilé ìwòsàn. Nígbà tí ẹ̀mí fẹ́ bọ́ ló pọ̀ àìsàn tó ń ṣe jáde yẹn tí àwọn olólùfẹ́ rẹ̀ bá rí lójú agbo tí kò dárayá. Àìsàn yẹn ló fà kì í ṣe pé ó gbé ọjà mọ́tò olówó ńlá tí wọ́n sọ pé ó rà. Ó dáwọ́ ra mọ́tò yẹn ni ó ti ń dáwọ́ mọ́tò náà ti pẹ́ kò ṣoògùn owó kò sí òṣòlẹ̀ o. Lákòótán àlàyé rẹ̀ ìyá olóògbé ní Ọba Ìdù kọ́ ló pa ọmọ òun. Kódà babaláwo tó fẹ́ràn rẹ̀ bí ẹ̀mí náà sunkún lórí ikú Destiny Boy bó ṣe sọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí ìyẹn follow button. Ẹ bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí ìyẹn comment section. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.